pẹ́kan ni àgbáyé pẹ́kan ni Àyìndé ọjọ́ òun náà rè o. Àgbáyé pẹ́kan ni. Síkírù Àyìndé ọjọ́ òun náà rè o. Àgbáyé pẹ́kan ni. Bí má ṣèwélé látọmọ ọdún mẹ́wàá mi. Àgbáyé pẹ́kan ni. Àgbáyé pẹ́kan ni. Àgbáyé pẹ́kan ni. Mo jí wérewère sọ mi o. Àgbáyé pẹ́kan ni. Ọmọ oníwèrè ọjọ́ òun náà rè o. Àgbáyé pẹ́kan ni. Lọ́mọdún mẹ́wàá tó ń gbé ní kóńkọ́ lọ́rùn o. Àgbáyé pẹ́kan ni. Bẹ̀rù sọpẹ́ ọpẹ́ àgbà mi. Àgbáyé pẹ́kan ni. Ojú sàrí àrígbè yìí o. Àgbáyé pẹ́kan ni. Àgbáyé pẹ́kan ni. Àgbáyé pẹ́kan ni. Mo ṣe fújì ìpè mí o. Àgbáyé pẹ́kan ni. Mo ṣe sójà ìpè mí o. Àgbáyé pẹ́kan ni. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo yín pátá ẹ ṣeun. Ẹ̀yin tó dúró dè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Media houses ní ilẹ̀ yìí o. Gbogbo yín pátá ẹ ṣeun. Print and electronics. Gbogbo yín pátá ẹ ṣeun. Journalist ní ilẹ̀ yìí o. Gbogbo yín pátá ẹ ṣeun. Recording studio tó ń bẹ ní ilẹ̀ yìí o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo ẹnjìnìà ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Christiansi mi ó máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Rẹ̀kọ́rì mi ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo ẹni tó ń tọwọ́ bá gbọ́. Gbogbo yín pátá ẹ ṣeun. Tó ń ná owó ẹ̀ fún wa. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo ẹni tó ń pè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Níbi ìnáwó ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Tẹ̀ ń kọ́ mọ́ tẹ̀ ń pè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Tẹ̀ ń ṣègbéyàwó tẹ̀ ń pè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Nílé ní lókè òkun. Gbogbo yín pátá ẹ ṣeun. Kárí ayé ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo ẹni tó ń ṣokú àgbàlagbà. Gbogbo yín pátá ẹ ṣeun. Tó ń ṣe freedom tó ń pè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Tẹ̀ ń sáókì tẹ̀ ń pè wá o. Gbogbo yín pátá ẹ ṣeun. Oníṣòwò ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Oníṣòwò ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Oníṣẹ́ àdáni ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Gbogbo alákọ̀wé ẹ máa ṣe o. Gbogbo yín pátá ẹ ṣeun. Oníṣòwò ẹ gbà ṣe o. Gbogbo yín pátá ẹ